ẹ̀yin èèyàn lé àfi kí ọlọ́run elédùmarè kó wà pẹ̀lú kábíyèsí pẹ̀lú support tí wọ́n ń fún Naomi tí wọ́n ń dìde fún ìyàwó wọn ní gbogbo ìgbà nítorí pé wọ́n mọ̀ pé ojú Queen Naomi ti rí tó bí a ṣe gbọ́ ò wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ló lọ bẹ kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ wípé kábíyèsí ń gbìyànjú gan-an lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá Erin ńlá ni fún ìfẹ́ tí wọ́n fi hàn sí Queen Naomi, fún ìṣe bàbá èyí tí wọ́n ń ṣe sí Queen Naomi àti ìtọ́jú wọn. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ló ń bẹ bàbá Erin ńlá. Ẹ rántí pé a sọ fún yín pé àǹtí wa gba ọ̀dọ̀ parọ́pò lọ wípé àǹtí wa lọ bá parọ́pò, àǹtí wa lọ sọ fún parọ́pò pé ta ló lóyún tó fi ní bàbá kábíyèsí lé dànù wípé irú ọ̀rọ̀ wo ló ń bi àwọn yìí, pé ṣé àwọn jẹ́ bí baálé wọn ni, kó lọ bí baálé ẹ̀ kó lọ máa bi baálé ẹ̀ pé ta ló lóyún. Ẹ rántí pa sọ gist yẹn fún yín ní àná. Nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ìgbà tí parọ́pò wa lé, mo rò pé parọ́pò wa kàn sí bàbá Erin ńlá ìwà tí àǹtí wa wù. Wọ́n ní kábíyèsí bínú, wọ́n náà fara ya. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ti sọ fún àǹtí wa pé kó máa lọ sékòó kó lọ máa ṣe olórí ẹ̀ lẹ́kọ̀ọ́ wípé nítorí gbogbo ìgbésẹ̀ tó ń gbé ní pálásì kábíyèsí wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n dẹ̀ ní àwọn ò dẹ̀ fẹ́ wàhálà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ wípé torí pé òun ò fẹ́ rí Queen Naomi, òun ò fẹ́ kí Queen Naomi wà pẹ̀lú kábíyèsí, pé kò dẹ̀ sí nǹkan tó lè ya Queen Naomi àti kábíyèsí nítorí pé àwọn ẹ̀dà yìí gangan fúnra wọn wọ́n jókòó ara wọn síbi tí kábíyèsí fi wọ́n ṣe ẹ̀dà sí ni nítorí ọ̀rọ̀ tó ń jà ràn-ìràn lórí ọ̀rọ̀ ancient sword. Ìtorí ẹ̀ ni wọ́n ní kò ń ṣe nǹkan tó easy rárá ní ọ̀rọ̀ ancient sword yìí, wípé gbogbo wọn ń pa gógó nínú ààfin kábíyèsí ni nítorí ọ̀rọ̀ ancient sword. So wọ́n ní àwọn ò fẹ́ wàhálà, ó rọra jókòó ara wọn jẹ́. Ó dẹ̀ sọ fún yín pé ó bẹ́tà fún kó lọ sékòó kó lọ jókòó sékòó. Tí kábíyèsí bá fẹ́ rí wọn á máa bá ń bẹ̀. Wọ́n tiẹ̀ ní kábíyèsí ti ní ilé àwọn tó wà lẹ́kọ̀ọ́ torí wọ́n nílé kan ní VI, wọ́n ní ilé yẹn wọ́n ní kó máa lò síbẹ̀. Kì í ṣe pé bóyá kábíyèsí fún o, wọ́n ní kó máa lò síbẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. So wọ́n ní ó wá ń bẹ bàbá Erin ńlá pé òun ò ní bá Queen Naomi jà mọ́ láíláí, wípé ibi tí bàbá wa bá ní kó ń jókòó sí ni òun máa jókòó sí, kí kábíyèsí jọ nítorí Ọlọ́run kó má jẹ́ kó ń lọ sékòó. Wọ́n ní bàbá Erin ńlá ní kò sí nǹkan tó jọ. Wọ́n ní bàbá Erin ńlá ní kò sí nǹkan tó jọ o. Wọ́n ní bàbá Erin ńlá ní ancient sword àwọn ẹni tó bá ti ṣàṣemáṣe ó máa gba nǹkan tí ò yẹ kó gbà o. Wọ́n ní bàbá Erin ńlá warned seriously wípé ibi táwọn ní kó lọ ò ní kó lọ, wípé kó má bẹ àwọn, wípé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀ lèyí, wípé nítorí pé àwọn ṣe ojúṣe tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí ọkọ wọn fún wọn. Ẹ mọ̀ wípé ó ti pẹ́ tí kábíyèsí ti ń bẹ àwọn sissy wa gbogbo yìí. Bàbá Erin ńlá bẹ̀ wọ́n ṣùgbọ́n wọn ò dáhùn. Ẹ fi ìyàwó òun sílẹ̀, ẹ gbá ojúmọ́ nǹkan tẹ́ bá wá sínú palace, ẹ fi yí atadé ní káwọ́ sílẹ̀, ẹ kọjú mọ́ àwọn irọ́ ni. Queen Naomi ni wọ́n máa ṣọ́ kiri. Bí wọ́n lọ Àkúrẹ́ wọ́n á lọ sí chọ́ọ̀chì. Recently mo gbẹ́ pé àwọn kan nínú wọn lọ sí chọ́ọ̀chì, wọ́n lọ ń bá Queen Naomi. Mi ò ṣe gist yẹn torí mi mọ̀ bóyá òótọ́ ni àbírọ́. So oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe nínú ààfin bàbá Erin ńlá tó jẹ́ pé ó ti tojú sú bàbá Erin ńlá tí bàbá Erin ńlá kàn ń dà sí wọn lára. So oríṣiríṣi nǹkan la gbọ́ tó ń ṣe nínú ààfin kábíyèsí. Oríṣiríṣi ìwà dẹ̀ ni wọ́n ń wò sí Queen Naomi. Kábíyèsí dẹ̀ ni wọ́n lè lajú wọn sílẹ̀ kí tàlùbọ́ wa kó wọ̀. Nǹkan tí wọ́n bá lè fi jà ni wọ́n máa fi jà. Ìtorí ẹ̀ ni bàbá Erin ńlá fi ń sọ fún wọn pé tí ò bá ti fẹ́ wàhálà, nǹkan tí àwọn bá sọ oníkẹ́ni yẹn ṣe. Wọ́n ní kábíyèsí ní àǹtí wọn ò bá bẹ̀bẹ̀ lẹ́ni di
10 years wọ́n lọ sẹ́kọ̀ọ́ kán lọ jókòó sẹ́kọ̀ọ́ wípé kán lọ dúró sílé àwọn tó wà lẹ́kọ̀ọ́ torí wàhálà wọn ti pọ̀ jù wọn ò gbọ́ràn nǹkan táwọn bá ní kán má ṣe yẹn gangan òun ni àǹtí wa máa rawọ́lé tí wọ́n máa ṣe wípé àwọn ò dẹ̀ fẹ́ wàhálà fún ìyàwó àwọn ṣé mọ̀ pé bá ṣe ń gbọ́ pé Queen Naomi lóyún ní ìsìta àti ìmọ̀ àmọ́ bóyá lóòótọ́ náà lóyún àbí lóòótọ́ ni wọn ò lóyún ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ló ń sọ pé Queen Naomi ti lóyún in fact gan wọ́n ní wọ́n tún tẹ̀lé Queen Naomi wọ́n tẹ̀lé wọn lọ sọ́dọ̀ doctor ọ̀dọ̀ gynecologist wọ́n ní ṣe ni àwọn sísí wa gbogbo ìtútọ́ gynecologist Queen Naomi lọ tí wọ́n lọ ń béèrè lọ́wọ́ gynecologist pé ṣé Queen Naomi lóyún lóòótọ́ àbí wọn ò lóyún ẹ̀yin náà worú nǹkan báyìí ìtorí ẹ̀ ni màmá Queen wa fi ní kò save nínú ààfin kábíyèsí wọ́n dẹ̀ ní kábíyèsí ti ń gbégbèsè láti kọ́ ààfin míì ibi tí Queen Naomi máa gbé ṣùgbọ́n right now wọ́n ní kán dúró sí royal mansion torí wọ́n ní bàbá wa Tinubu gan wọ́n ní wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly o ṣe mọ̀ mi ò sí ń bẹ́ẹ̀ o nǹkan tá a gbọ́ la wá torchlight sí so kábíyèsí ń try gan ni èèyàn dáadáa ní kábíyèsí ò fẹ́ kí Queen Naomi kan ronú láti bí síbẹ̀ yẹn gbogbo nǹkan tí bàbá Erin ládẹ̀ ṣe ni pé kán múnú Queen Naomi dùn nítorí ọmọ wọn Prince Tádéníkáwò ẹ̀yin náà ẹ wo bond tó wà láàrin ọmọ wọn àti wọn ẹ wo orú Ọ̀jájá park tó ń open Ọ̀jájá park ẹ wo bí Tádéníkáwò ṣe lọ gbákùrù kẹrẹ mọ́ kábíyèsí tó lọ jókòó sẹ́sẹ̀ kábíyèsí ò fi Tádéníkáwò ṣeré rárá wọn ò fi ọ̀rọ̀ ọmọ wọn ṣeré rárá gbogbo ìgbìyànjú wọn òun dẹ̀ ní pé kí wọ́n mú ìyàwó wọn àti ọmọ wọn padà wá sí inú ààfin ẹ̀yin èèyàn ilé kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ló ń pa gbọ́gbọ́ kiri tó ń bẹ̀bẹ̀ wọ́n ní kò sẹ́ni tí ò tí ì bìràn sí kábíyèsí wọ́n ní ṣe ló ń bẹ̀bẹ̀ kiri pé kí kábíyèsí ìjọ òun ò fẹ́ lọ jókòó sẹ́kọ̀ọ́ òun fẹ́ wà pẹ̀lú ọkọ òun ni ẹ̀yin èèyàn ilé èmi ò mọ bá ṣe ń ṣe o mi ì mọ bá ṣe ń ṣe rárá torí bá a ṣe gbọ́ wọ́n ní àwọn àti kábíyèsí wọn tiẹ̀ sí ní place kankan rárá ṣé ẹ mọ̀ pé ìgbà tí àǹtí wa yìí tó gba ọkọ rẹ̀ tó gba boyfriend ọ̀rẹ́ àlepé ní ọkọ tó gba boyfriend ọ̀rẹ́ ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀yin ò lè fi ojú rẹ̀ wò ẹ ṣáà mọ̀ story sísí wa Láìdé tí wọ́n ní àǹtí wa gba kábíyèsí mọ́ Láìdé lọ́wọ́ ṣé ẹ rè pé Láìdé máa fi ojú rẹ̀ wo àǹtí wa kò lè fi ojú rẹ̀ wo àǹtí wa so in fact gan àmọ́ nǹkan tó lò gan tó jẹ́ pé bàbá Erin ńlá tán fi rí ẹ o ṣùgbọ́n anything tó bá lò tó bá jẹ́ pé kì í ṣe natural ó máa sunkún gbẹ̀yìn náà ni wọ́n ní kábíyèsí òun fẹ́ rí imí ẹ̀ rárá nǹkan tá a gbọ́ nìyẹn wọ́n ní kábíyèsí ò fẹ́ rí so kí wàá ní happiness nínú pé ó fẹ́ kábíyèsí kí ni happiness kí ni joy kò sí kókó kò sí ti bí ẹ ní happiness nínú ààfin yẹn ẹ ṣáà ranrin mọ́ ṣáà ni ẹ ṣáà fẹ́ di ìyàwó ọba ẹ fẹ́ di ìyàwó kábíyèsí àtìgbà tẹ́ẹ̀dẹ̀ tí wàá di ìyàwó kábíyèsí kí wàá ní kókó ẹni tẹ́ẹ̀dẹ̀ sọ pé kókó òun ààfin fún yín ó ní ọkàn kábíyèsí ó ní happiness kábíyèsí ò lè do without Queen Naomi ṣé kò wá tán gbogbo eré tẹ sá pàbó ló ń já sí gbogbo nǹkan tẹ́ ṣe the same abẹ̀bẹ̀ tẹ́ sọ sókè ó ń bọ́ sílẹ̀ so the only thing tẹ́ lè ṣe ní kẹ́ gba kámú fọ́lọ́hún ọba kẹ́ fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀ kẹjọ́ kọ́ gbègbè sí ayé sí rere ẹ̀yin èèyàn lé tẹ́ bá ń gbárùwẹ̀ ẹ má bínú o so ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o wọ́n ní àǹtí wa ti bẹ̀bẹ̀ wọ́n ní bàbá Erin ńlá ní no torí pé wọ́n mọ̀ wípé tán bá fi ẹ́ sínú ààfin yẹn ó tún máa ṣe é mọ iye ìgbà tí àǹtí wa ti wu irú ìwà báyìí nínú ààfin kábíyèsí kò níye àti ẹ̀ lè kà á mọ́ ó ti wá di iṣó inú ẹ̀kọ́ àmúmọ́ra ni inú bàbá Erin ńlá ò dùn sí gbogbo ìwà táǹtí wa ń wò inú wọn ò dùn rárá ìtorí ẹ̀ ni wọ́n fi ní kí bàbá Erin ńlá fi sọ fún yín pé ó bẹ́tà kó lọ jókòó sékòó
so wọ́n ní ó lọ bẹ bàbá wo Erin ńlá pé kán jà bàbá wo Erin ńlá dáríjì òun ò ní tọ́pin Naomi mọ́, òun ò ní bá wọn jà mọ́, òun á jókòó síbi tó ń fi òun sí ni. Àìmọye ìgbà ló ti make promise tó jẹ́ pé òfin fèlè, tó jẹ́ pé nǹkan tó ń sọ the same thing ló ń ṣe all over and over. So kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn ò ta ní ká wá torchlight sí. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run aláàánú á ṣàánú fún gbogbo yín. Mo dúpẹ́ fún àdúrótì yín lórí channel wa. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń ṣe advert lórí ìkànnì yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Tẹ́ bá dẹ̀ ní ìbéèrè, tẹ́ bá fẹ́ béèrè, ẹ lè kàn sí wa náà ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ má gbàgbé prize giveaway wa, ó ń bọ̀ lọ́nà ní April 15. Ẹ máa gbáradì. Mo dúpẹ́ o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ ṣé o, a dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.